ó ga o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣáàṣì ń lọ lábẹ́nú lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò NURTW ní Lagos State. Lọ́tẹ̀ yìí Lanre Tẹríba tí ọ̀pọ̀ wa mọ̀ sí Àtòríṣe ó náà tó ti fi ẹ̀wọ̀n ẹ̀mí ó ti forin ẹ̀mí ó ti fi gbàdúrà fún MC Olúọmọ. Eléyìí mà tó lẹ́tìkẹ́ bẹ́ẹ̀ ni ó lẹ́tìkẹ́ ó lágbára gidi. Ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ọ̀hún gan kò wá fẹ́ yéèyàn mọ́ rárá níbi tí ọ̀rọ̀ wọn á já sí gan kò fi taratara yí ọ̀pọ̀ wa mọ̀ nítorí MC Olúọmọ ń ṣe tiẹ̀ Tàfá náà ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú ṣà ń ṣe tiẹ̀ láti fi hàn wípé ẹ̀hún sì lẹ́nu bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá wọ́n ti yọ̀wọ́ òun láwọ̀ àbí anything. It is well. Báwọn olórin fújì bá ṣe ti ráwọn olórin fújì kọ̀ọ̀kan táwọn náà jáde tí wọ́n kọrin kíra ẹni tó wù wọ́n láti support nínú àwọn méjèèjì bẹ́ẹ̀ la rí táwọn olórin ẹ̀mí kọ̀ọ̀kan náà táwọn náà ti ń ṣe kíni táwọn náà ti ń fo orin ẹ̀mí tí wọ́n fi orin ẹ̀mí tí wọ́n fi ń pitch tent wọn sí ẹ̀yìn MC àti Tàfá Ségò. Lọ́tẹ̀ yìí Lanre Tẹríba náà lásán rí tóun náà tún fi orin ẹ̀mí ohun ẹ̀mí tó fi gbàdúrà fún MC Olúọmọ. It is well. Ó lẹ́tìkẹ́ àdúrà nínú àdúrà tó sì ṣe fún MC Olúọmọ náà ni wípé kọ́lọ́n lọ́jà fún níbi ìkọ̀kọ̀. Ọ̀rọ̀ ọ̀hún lágbára ó gbẹ̀nù tán. Kí n tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí ká gbọ́ ohun àdúrà tí Lanre Tẹríba tó ti ṣe fún MC Olúọmọ lọ́tẹ̀ yìí kẹ́dẹ̀ má bá mi fèrò yín náà nípa ìsí kọ́mẹ̀ntì mú ń padà bọ̀. Àmì àdúrà àwa náà bá wọn ṣàmì sí gbogbo àdúrà tí wọ́n ṣe pé bẹ́ẹ̀ ni yóò máa rí. Ká má dẹ̀ parọ́ ṣé ká dẹ̀ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà èèyàn mi. Gbogbo alámọ̀ wípé MC Olúọmọ jẹ́ èèyàn kan tó ṣe pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló máa ń bá ṣe kì í wo ẹ̀sìn kan pé bí ẹ̀sìn kan lòun ṣe ẹ̀sìn kan lòun ò ṣe kó tó di kó máa báyàn ṣe àti wọ́n máa pè sí church wípé kó wá fún program church a máa rí bẹ́ẹ̀ tó máa lọ tá máa jó gan tá máa jó tá máa yọ̀ tí a celebrate gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ni bó sì ṣe ọ̀dọ̀ àwọn aláàfáà náà ti pé a lọ síbẹ̀ a celebrate gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ni ó jẹ́ èèyàn kan tí kò kí ń fi ẹ̀sìn bọ anything tó bá ń ṣe and for that reason kò jẹ́ kí ó jẹ́ tuntun wípé a rí táwọn olórin ẹ̀mí kọ̀ọ̀kan bíi eléyìí táwọn náà ń kọrin láti fi support ẹ̀ because tẹ́ ẹ̀ bá gbàgbé Mega 99 tóun náà jẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí òun náà jáde níbi ọjọ́ mélòó kan báyìí tóun náà kọrin kí MC Olúọmọ. wọ́n ti rí MC Olúọmọ nílé Olúọmọ lọ́kọ̀ ariwo kí máa yí pọ́jọ́ òkìkí kì í fojú wo ìwọ ti gòkè rodò abala tó ta MC mo ti rí MC. Ayájáde ni mo sì rí wíwá. Ayájáde ni mo sì rí wíwá. Ìrara bá ń bí àwọn kéwọ́n. Ìyọ́nà fáwọn alábàbí gbọ̀ngàn ọmọ jàgàbá ọmọ aṣíwájú ọmọ president Nàìjíríà o Ayédáadé. So wọ́n ní onáṣe ní tí kéèyàn máa ṣe dáadáa tíyàn bá ti ń ṣe dáadáa ó ní bí dáadáa yẹn a ṣe máa padà wá báyàn lóòótọ́ ó lè láwọn nǹkan tí òun náà ń ṣe tí ò dá nínú ẹgbẹ́ yẹn tó fi débi ìgbà wípé àwọn ọmọ ẹgbẹ́ yẹn fẹ́ máa kọ̀yìn sí nísìn àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ohun tá a bá rí báyìí òun náà la máa sọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ ni ohun tá a rí náà ni wípé MC Olúọmọ kì í fi ẹ̀sìn kì í fẹ̀sìn ṣe kì í fi ẹ̀sìn kì í ṣẹlẹ́yẹ àmẹ́yà ẹ̀sìn rárá when it comes to wípé kó ran àwọn èèyàn lọ́wọ́ and èmi believe wípé torí ẹ̀ ló fi dàbí pé ara àwọn olórin ẹ̀mí táwọn náà dìde láti kọrin láti kíra ẹ̀ láti support ẹ̀ láti pinch tent wọn sí ẹ̀yìn ẹ̀ nínú gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí láàrin àwọn ọmọ onímọ́tò ní Lagos State. Ojú wo lẹ́yìn fi rí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí lára tìyín ìyàwó ló kọ sí yín bò ló ṣe rí ní ọkàn yín ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ntì. Ẹ má wàá gbàgbé láti máa follow DigiNaija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube ẹ dákun ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí kẹ́ máa like kẹ́ sì máa share fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára kémi àti yín ká tó fayọ̀ àtàláfíà pàdé ó dàbọ̀.